sẹ́wọ̀n pé láìpẹ́ yìí ọ̀sẹ̀ méjì wọ́n mú àwọn fámìlì kan tí wọ́n ń rọ ìbọn nílẹ̀ Ìgbò kò tí ìsọdún wọ́n ṣẹ̀ fẹ́ prosecute wọn ni wọ́n lè bọ́ lọ́wọ́ ìjọba kán má jìyà ìjọba ọmọ wọn ló ní ọpọlọ tóun wá ń rọ ìbọn yẹn ó sì ń rọ fáwọn ESN àtàwọn Ipob ẹ rí i pé níjọ́ tí wọ́n máa ṣe Àmọ̀tẹ́kùn yìí náà wọ́n kọ́kọ́ fọ́ọ̀mù regional government Ẹdó Ògùn Ọ̀yọ́ Ọ̀ṣun gbogbo wọn kọ́kọ́ kójọ lábẹ́lẹ̀ náà wọ́n lo ète àti ọpọlọ pẹ̀lú wisdom wọ́n ti parí ẹ̀ tán nígbà tí ó jáde tán ní president ìgbà náà tó mọ̀ téèyàn ká bá lóhun mọ̀yàn ẹni ó dáràn wò mọ́ mọ̀yàn bẹ́ẹ̀ jẹ́ wò mí o ẹni kó lọ dáràn wò tó bá dáràn tó bá jẹ lọ nígbà yẹn látó mọ̀ kú mọ̀yàn. Salamu alaikum. Alìkóra wa jọ káàkiri ara wa ká lọ dojúkọ àwọn bandits. Ìbéèrè ni a lè ṣe a ò sì lè ṣe ẹ gbọ́ mi dáadáa a lè ṣe a ò sì lè ṣe. Àkọ́kọ́ Islamic law kọ́ lòfin tá ń lò ní Nàìjíríà òfin Islam kọ́ là ń lò Kùránì sì sọ fún wa pé àti Allah wa àti Rasul wa ulil amri minkum ẹ tẹ̀lé t'Ọlọ́run ẹ tẹ̀lé lànà Ànábì àwọn aláṣẹ yín ó bẹ̀rẹ̀ látorí ìyá àti bàbá tó bíyàn ó fi dórí ọ̀gá ó dórí àwọn aṣáájú wa nínú ẹ̀sìn ó fi dórí àwọn aṣáájú wa nínú ìlú tí òfin bá fọwọ́ sí pé ó dá ẹ̀yin náà kóra yín jọ ẹ wo state police tí aṣíwájú ṣẹ̀ṣẹ̀ wá endorse ẹ wo iye ọdún tí wọ́n ti ń fà á kò síjọba tó endorse ẹ̀ kò síjọba tó approve ẹ̀ wọ́n ṣẹ̀ṣẹ̀ approve ẹ̀ ní ìgbà tó sì tún fẹ́ approve ẹ̀ nísìn ẹ tún wo nǹkan tó tún ṣẹlẹ̀ kí ló fẹ́ tí wọ́n fi gbé àdájẹ́ àbí kí ló gbọ́ ẹ̀ Bello olórí àwọn mìíyètì Allah tí wọ́n fi gbé ẹ lọ kà kí ló fà á tíjọba fi gbé tí DSS tó fi wà lọ́dọ̀ DSS wọ́n fẹ́ pín wọn wọ́n ti recruit wọn wọ́n ti fún wọn lágbára wọ́n ti rọ́ wọn lá wọ́n ti fún wọn training wọ́n wá fẹ́ fi wọ́n hangi káàkiri gbogbo the whole Nigeria ẹ dákun ṣó bọ́ sí ẹ rí pé níjọ́ tí wọ́n máa ṣe Àmọ̀tẹ́kùn yìí náà wọ́n kọ́kọ́ fọ́ọ̀mù regional government Ẹdó Ògùn Ọ̀yọ́ Ọ̀ṣun gbogbo wọn kọ́kọ́ kójọ lábẹ́lẹ̀ náà wọ́n lo ète àti ọpọlọ pẹ̀lú wisdom wọ́n ti parí ẹ̀ tán nígbà tí ó jáde tán ní president ìgbà náà tó mọ̀ ọwọ́ gbogbo wọn sì ṣọ̀kan ohun wọn sì ṣọ̀kan jọ náà tẹ́ ẹ bá fẹ́ ṣe ọgbọ́n ni wọ́n máa dá sí torí tẹ́ ẹ bá léèyàn níbẹ̀ tíjọba bá mú yín sẹ́wọ̀n pé láìpẹ́ yìí ọ̀sẹ̀ méjì wọ́n mú àwọn fámìlì kan tí wọ́n ń rọ ìbọn nílẹ̀ Ìgbò kò tí ìsọdún wọ́n ṣẹ̀ fẹ́ prosecute wọn ni wọ́n lè bọ́ lọ́wọ́ ìjọba kán má jìyà ìjọba ọmọ wọn ló ní ọpọlọ tóun wá ń rọ ìbọn yẹn ó sì ń rọ fáwọn ESN àtàwọn Ipob sẹ́yìn pé wọn ò lè bọ́ nínú situation tá a wà ní Nàìjíríà yìí bá a bá fẹ́ ṣerú ẹ̀ àti ṣe ìjọba ò ní fún aláàpúrúfà láéláé lásìkò yìí torí pé wọn ò mọ kí ló wà lérò wa ni mo sọ pé a lè ṣe àdẹ̀tún lè ṣe tíjọba bá fààyè gbà ká lọ wo constitution tó bá kì wá tí constitution tó bá kì ká ṣe nǹkan bẹ́ẹ̀ bá wà a lè ṣe ká sì rọra register ọkọ̀ yẹn ká gba approval lọ́dọ̀ ìjọba gbogbo nǹkan tá a bá fẹ́ ṣe tó fi dórí òwò iṣẹ́ tá a fẹ́ ṣe a gbọ́dọ̀ kọ́kọ́ lọ wo òfin náà kí lòfin wí nígbàtí a dálé kéúlẹ̀ ó yá mo gba approval nígbà tó yá mo ṣe àwọn àkáǹtì kan à ń ṣe kò tí ì ní question níjọ́ tó di pé mo bọ́ sórí àwọn àkáǹtì kan mo rí pé ìjọba kọwọ́ bọ àkáǹtì yẹn wọ́n question Ìlọrin ni mo wà níjọ́ náà lọ́hùn tí mo rí pé ìjọba ta mí lójì nígbà mo dé báńkì mo ṣẹ̀ṣẹ̀ pé account manager mi lẹ́kọ̀ọ́ ń bí òun ló ṣẹ̀ṣẹ̀ wá pé branch tí mo fẹ́ lò ní Ìlọrin
wọ́n ṣẹ̀ṣẹ̀ wá láyàsì pẹ̀lú ara wọn pé in tí mo fẹ́ gbà yẹn kí wọ́n fún mi wọ́n ṣẹ̀ wá ní kí n lọ ṣe kí ní gàtán pè ní skúmùlù yẹn ni pé mo ṣẹ̀ṣẹ̀ wá fẹ́ máa fi àkáǹtì àtowó bẹ̀ ṣọ́ EFCC so gbogbo tí n bá fẹ́ máa ṣe in tí EFCC bá fẹ́ ni màá máa ṣe lórí ẹ̀ ẹ wo bí wọ́n ṣe mú mi ń já sí pé nígbà tí mò ń ṣe lálábọ́dé ojú EFCC ò tíì sí mbẹ̀ ṣùgbọ́n jọ́ tó di púpọ̀ mo gbọ́dọ̀ fi ṣọ́ EFCC so gbogbo ìlú tá a wà yìí téèyàn kan bá lóhun mọ̀yàn ẹni ó dáràn wò mọ́ mọ̀yàn bẹ́ẹ̀ jẹ́ wò mí o ẹni kó lọ dáràn wò tó bá dáràn tó bá jẹ lọ nígbà yẹn látò mọ̀ kú mọ̀yàn. Salamu alaikum.